ẹ ká wo fídíò yẹn láti bẹ̀rẹ̀. So wá rí ọ èyí tó tún fídíò yẹn play alaikum salam èyí tó tún fídíò yẹn play àwọn ọ̀rọ̀ tó pamọ́ Al-Kaituwi alábòsí eléte oníbàjẹ́ ọ máa ń parọ́ náà tí alábòsí ò bá parọ́ àbòsí kò sí bó ṣe fẹ́ tọ́jú àbòsí rẹ̀ kò sí bó ṣe fẹ́ rẹ́jọ́ rò ó ní láti fi rọ́ sí torí àbòsí ló wà ọ̀daràn yóò fi rọ́ gbára rẹ̀ lẹ̀ yóò fi rọ́ yẹ káwọn yọrọ pé òun ṣe kankan náà. So ẹ wá ní Sheikh Adamu tẹ́ ń bá ṣọ̀tá ẹ fẹ́ wó mọ́ríkà sí Sheikh Adamu ọ̀tá tẹ́ ń bá Sheikh Adamu ṣe èyí máa bá yẹn ṣọ̀tá yóò sì máa fọ́ láàrẹ̀ tọrọ. ẹ wo fídíò yẹn o bẹ̀rẹ̀ fídíò yẹn o ọ̀rọ̀ Kaituwi wọ́n ní ọlá Sheikh Adamu ọlá àfọ àwọn kọ́nà kò ṣe kíní kan fún Saheed Shittu tó máa ń kó ìra Sheikh Adamu ní ọ̀rọ̀ wọn á ti gbàgbé gbólóhùn yẹn tipẹ́tipẹ́ èmi mọ̀ bá Kaituwi mo mọ̀ wọ́n dáadáa ni bàbá Kaituwi mo mọ̀ wọ́n dáadáa máa ń kí wọn lọ́dọ̀ wọn dáadáa ni mo ti fúnra mi lọ fún wọn ní ẹ̀bùn rí ọmọ wọn Sheikh Ustaz Abdulbasit lọ gba ẹ̀bùn yẹn lọ́wọ́ mi greeting card mo fọwọ́ design ẹ̀. So lẹ́yìn náà kì í kàn rìn lọ mọ́dá ilé kí wọn ni kò ń ṣe sí àdúgbò kan ní dádìwá àti àwọn náà rálẹ̀ sí wọ́n bá wa ń bẹ̀ nítorí àwọn àdúgbò tí wọ́n ń sìn àti lé 30 years àti wà níbà bíi 36 years àti wà níbà ilé mẹ́rẹ́sà tí wọ́n ṣẹ̀ ń lé 20 ni so kẹ́lẹ̀ mọ̀ pé a mọ̀ wọ́n dáadáa nítorí ọtún bá wa ni. So irọ́ ni pé ṣe kódà kí bàbá Kaituwi kọ́ sọ pé Sheikh Adamu ṣe àwọn kò túmọ̀ sí kọ́ mọ́ ọ lọ́ta ogun wọn lọ́wọ́ jà láti gba Sheikh Adamu jẹ tíra mi ò lọ ti kọ tako Sheikh Adamu wáàsí mi ò lọ ti ṣe tako Sheikh Adamu mo wà ń tẹ̀sí ni wọ́n jọ kan lọ́n sọ pé kódà Sheikh Adamu gan kan sọ̀rọ̀ Sheikh Adamu kódà mi fẹ́ sọ̀rọ̀ yẹn ni torí bá sọ̀rọ̀ yẹn ń ṣe àwọn náà torí nǹkan kan ló ṣẹlẹ̀ sí wọn lórí tafsiri yẹn bíá lábára kan ẹnìkan kà fún wọn wá ní bàbá yẹn ẹ má yẹ kí n sọ̀rọ̀ díbẹ̀ lọ́fọ̀ wá ní kódà Sheikh Adamu gan táwọn gan bá wò tíra di títẹ́ bá wò wò alọ iṣẹ́ lórí alọ wò túmọ̀ rẹ̀ àbí nǹkan bá lọ yìí sọ́njọ́ yẹn so torí pé irú nǹkan ṣẹlẹ̀ sáwọn náà of course kí ni a fẹ́ mọ̀ tán ni ìyẹn mọ̀ tán ẹ má máa wò káwọn afáyín já nàbì ànábì gan tó bá bi ilé ìbéèrè mi yóò dákẹ́ kò ní sọ̀rọ̀ sí wá ìbàdí ló ṣẹ̀ ní ẹ bá ń pe lábájá wá so wáwa náà àfà tí a fẹ́ mọ̀ tán ni kí ló ń tó wà ní mọ́jídù bí lábá tó wà ní mọ́jídù lọ́mọ kọjáde káàdùn so bọ̀ yẹn ẹ wá ń parọ́ pé báwo ni ó sì jẹ́ ọ̀tá Sheikh Adamu tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa fi ọlá Sheikh Adamu tó bẹ́ lọ́wọ́ mú tó tilẹ̀ jẹ́ sí pé káfọ́lá Sheikh Adamu tọrọ àbáwọlá anybody náà kò tọ́ o mi sì ń bọ̀ lórí ẹ̀ ń fẹ́ yanjú irọ́ tẹ pamọ́ wọn ni. So báwo ni mo tíra subhanallah kí ni mo fẹ́ nǹkan kan wà lọ́kọ̀ mi ti fẹ́ sọ ọmọdé gbàgbé ṣá mo ti ka magazine kan rí mi mọ àwọn tó ṣe magazine yẹn lọ́dún náà wọ́n náà pa àwọn TMC àbí nǹkan ni tó bá wọn tẹ̀lé TMC dáadáa rí tí yẹn pé Sheikh Al-Kaituwi wọ́n interview wọn pé báwo lọ ṣe lo Americas wọ́n wá bẹ̀rẹ̀ sí ròyìn pé báwọn ṣe dé ọ̀dọ̀ Sheikh Adamu ó débẹ̀ ní láti kékeré lọ sí débẹ̀ láti bí ọ̀dọ̀ lọ sí débẹ̀ tó wọ́n ní Sheikh Adamu máa ń rán wọn níṣẹ́ ó lè rán wọn níṣẹ́ bíi ọ̀nà mẹ́ta papọ̀ tó bá kó omi tú lọ báyìí so wọ́n ní òun ló fà á tí ìrìn àwọn fi yá àbákẹ́lẹ̀ mọ̀ pé àwọn máa ń kàn kọ̀gàn wọ́n ní òun ló fà á tí ìrìn yá fi máa lára dì sí èmi kan ti ka kí ní ìsìn tí báyìí pálọ̀ ní kó lẹ́mọ̀ mi lórí mímọ̀ sí káńsì kò máa ṣọ̀rọ̀ 10-15 years mo ti ka ọ̀rọ̀ sáǹsọ̀ yìí èmi kan má ṣe kéré so ṣé ẹni tó ń sọ̀rọ̀ Sheikh Adamu bíi 15 years tó lè tún ṣe ń sọ̀rọ̀ Sheikh Adamu nísìnyí náà inú àwẹ̀ yìí àbí nǹkan kan ni inú àwẹ̀ yìí wípé kọ́nà wọlé Sheikh Adamu kó gbà ìfẹ́ ò lè yàn fẹ́ ní látọ̀dún yẹn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́yẹ́ ká ṣe déédéé náà ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa kí máa rò kíyà torí ọ̀tá ìjà tó ń bẹ láàrin àtàwọn èèyàn kan àbí àìgbàtara ní kẹ máa ṣe déédéé ọlọ́run ní ẹ ṣe déédéé òun ló fi ń súnmọ́ pẹ̀ ń bẹ̀rù ọlọ́run ọba ṣùgbọ́n yín nínú ọgbà yín láyé gẹ̀ yẹn kódà ó dájú pé ní tó bá ń wá àwùjọ association àwọn shayatin láàrin àwọn èèyàn ọ̀dọ̀ yìnyẹn wọ́n á mú tó bá mú number 1 lẹ́kọ̀ọ́ yìí ẹ kí n play video yẹn padà ẹ máa wo ẹ kí n play video yẹn padà.
èmi ò tí ì rínú àbútọ ti lè wú ọmọ ẹwẹ láyé kò sí tó fẹ́ ní ọ láti bọ̀ ọ lé ní. ẹ̀rọ ìwú èèyàn ni ò ní mọ̀ pé àbúrò àti bàdá mọ̀ gbà. ولا هذا سعيد أم شكيل سعيد لا ما هو سعيد شكيل شتو ṣáàna gbọ́ wọ́n ní kọ́lọ̀ ń wọlá àfa àwọn Sheikh Adam kódà Saheed Shittu gan wá pé Sheikh Adam ọkọ̀ lè tún sọ tó sọ pé ẹ̀ ń dìtẹ̀ so kẹlẹ̀ bá rí kẹ́ pé ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ làákàyè so wọ́n máa dìtẹ̀ Sheikh Adam wọ́n hate Sheikh Adam burúkú wọ́n máa fọ̀dà wọ́n máa ṣú àfọ ẹ̀mọ̀ kí ìdínú tí dìdùn lọ fi wò pé kí làwọn lè fi wọ́n sọ pé kọ́lọ̀ ń tẹ̀ wọ́lá wọn wọ́n ní kọ́lọ̀ ń wọlá Sheikh Adam tóun ti pé káfọ́ láyàn tọrọ kò tọ́ o ẹ̀rí dáǹsọ nìyẹn tí àbùṣetọ́n pa ó burú gan nífà tá burú kan bá ṣe tàbí yàn lè ṣílẹ̀kùn aburú kan aburú yẹn yóò máa ibi iná ni tí wàá fi lè mú kankan yóò máa ní tó ju nǹkan lọ ló ń wá kó ó fẹ́ jó gbolé kan lẹ́ni nígbà tẹ̀ ń hun àdìsí ń sin àdìsí tẹ́pẹ́ ẹ̀ lè gbanú tíra àdìsí kankan àfọ̀dà àwọn tó parọ́ àwọn Sufi pé Ànábì ní tàwa sálùbìjà yìí ẹ máa fi ọlá mi ẹ máa fi ṣe àṣàkàṣọ ẹ máa fi bẹ Ọlọ́run ọlá Ànábì fẹ̀yìnà jáyìn dọ́là àti ìdẹ́pọ̀ ọlá mi tóbi mi lọ́dọ̀ Ọlọ́run pàtàkì mi lọ́dọ̀ Ọlọ́run ó tóbi gan àdìsí tẹ́pẹ́ mọ̀ọ́dún ní táwọn tí ó sì fojú hàn pé mọ̀ọ́dún torí báwo lọ ṣe mọ̀ọ́dún bí ẹ̀kọ́rọ́ rí àlùwádẹ ẹni tó gbé àdìsí mọ̀ọ́dún yẹn kó ń fura rẹ̀ sọ pé ó jẹ́wọ́ gẹ́gẹ́ bá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́wọ́ bẹ́ẹ̀ aw bí bayani al-ulama ar-rasikhina fi al-jarh wa at-ta'dil so àwọn àlàyé àwọn àfáà tẹ́ pé ẹsẹ̀ wọn ti rinlẹ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti rínú ròde ìmọ̀ àdìs tẹ́ wọ́n mọ̀ pé eléyìí àdìs mọ̀ọ́dún lélẹ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ rijal ọmọ àwọn èèyàn ẹni tẹ́lẹ̀ gbà àdìs wáyé àmọ́ òun ní báyìí ló ṣe jẹ́ ọ̀nà méjì tá ń gbà mọ́ nìyẹn so obi eléyìí sìn àárẹ̀ pé àwọn tó hùn àdìs àwọn náà jẹ́wọ́ pé àwọn àdìs fánàbí ni ma kazabna alayhi inma kazabna la àpárọ́ mà nàbí àpárọ́ fún ni so nígbàtẹ́ wá gbé àdìs ọdún yẹn tó sì sọ fún pé kò tọ́ tẹ́ni irọ́ ni ẹ máa lò lọ kódà kó má sẹ́rì mọ̀ kí ṣètọ́nù burú yóò wá bá yín dépò pé ẹ tù wá máa fọ́ láwọn èèyàn gan tọrọ yóò tún kó lọ ànàbí nìkan ṣèbí ànàbí ló ní ọláhun jáì ilẹ̀ láyàn azim ó tóbi àwọn èèyàn tá a fi ń tọrọ wọn kọ́ kí ló fi dá lójú pé ó já àwọn ọ̀dọ̀ ọlọ́run yẹn náà tún tóbi lẹ́yìn náà èrè wò lẹ́ ló mú ìtumú yẹn wá nígbà tí ìgbàtẹ̀ sẹ́rí fún tànàbí níwà sẹ́rí fún yàn pé kàfọ́ láyàn tọrọ so lẹ́ fi mọ̀ pé aburú ṣetán bó ṣe máa ń ṣàn wá lẹ́nìí ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ̀ torí bàbá ìtì yàníyàn ni wọ́n èyí jẹ́ Friday tẹ́ bá dé mọ́ṣáṣí wọn ẹ̀ bá wọn lórí wàsífà àbí nǹkan wọn so ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ̀ ni pé bàbá yìí fífi Sheikh Adam tọrọ fún Saheed Shittu wọ́n fi hàn wípé wọn tẹ́ ń pù wọn pé ọ̀tá Sheikh Adam ni wọ́n dẹ̀ fẹ́ wú mọ́ríkà mi tẹ̀ fẹ́ tún lábá tó sọ yẹn tó fẹ́ tún ìrìdí náà ń tẹ́dùn fún ẹfẹ́ jẹ́ kí tẹ́pẹ́ tó wá ní àǹtùdọ̀ ìfù ẹfẹ́ jẹ́ kí mọ́ríkà sí lẹ̀ ṣé yẹn ni tó ń bá síyá kọ̀ọ̀rẹ́ rẹ̀ bọ̀ àbí hadama àbí nǹkan tó bá kí àtẹ̀lú dá àǹfààní lọ́wọ́ àtẹ̀fẹ́ lò ṣé mujarrad ló máa lò sọlá sí mujarrad ẹgbẹ́ ló dùn burúkú lélẹ̀ kí tẹ̀mí fẹ́ continue video so ìmá fi ọlá Sheikh Adam tọrọ bẹ̀yẹn ẹ̀rí pé ó túmọ̀ pé ìwọ lẹ̀ ń pa Amẹ́ríkà Zaiki ìwọ lẹ̀ ń pa mọ́ àbáyìí tíra òun àbáyìí ti kọ́ tó tako Amẹ́ríkà tó tako Sheikh Adam rí ẹjẹ́ mẹ́rin kan wá tí bá ti kà máa gbà yín gbọ́ ẹjẹ́ ń play video yẹn síwájú jáde. ṣẹ́sùn gbọ́ o ẹ̀rí àbátẹ̀ ń sọ̀rọ̀ lọ́nbọ̀ nítorí tí wà nù dọ̀míìrù wọn so tí ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àyàn gan mí gan wọ́n lè sọ pé àbáyé máa ń sábà ṣe báyìí tó jẹ́ pé kò tọ́ ṣùgbọ́n ó já irọ́ yín tẹ̀ ń pamọ́ wọn láì dé bẹ̀yẹn. ní àná ẹ lárí tí fídíò kan ti ń káàkiri pẹ̀lú bàbá Ègùn àti Sheikh Shittu. bàbá Ègùn ni wọ́n
bàbá ègùn ni wọ́n, àwọn gan òjìyàn pé ègùn kan làwọn Kètúwí, so ègùn ni wọ́n, kí ló wá ṣàrẹ́ ègùn ṣe pé níbi náà sìn ló ti ń kó sí ẹ̀ṣẹ̀ ìmáa bú ìran, torí pé ìtumọ̀ bàbá ègùn tẹ̀sán ẹni pé ní bàbá àwọn ìran kan tó ń yẹpẹrẹ, báwo lè gùn ṣe aṣọ pé òun yẹpẹrẹ inú jàyàn pé ìwà jàhílíyà lélẹ̀. Ànábì ní salasun, so Ànábì náà wà mẹ́ta kan wà ẹni tí kan níbà ti wà lára rẹ̀. Ànábì ní ìwà jahili nígbà tí Islam táwọn ẹ̀sìn yìí wà kí wà kọ́lọ́n tó máa fi Islam kọ̀ rẹ̀ ti wá bí ìwà yẹn gan ló sì wà lára ẹni yẹn bí ẹni pé Islam ti ṣàǹfààní fẹ́ nìyẹn. Ànábì ní àtọ́nù filansab àtọ́nù filansab nínú ẹ̀kan nínú rẹ̀ nìyẹn ká máa kàbù ká máa kẹnu àtẹ́lu àwọn ìran àwọn èèyàn, àwọn Yorùbá ọ̀dà, àwọn Ègùn ọlùkò, àwọn kìnnìkan, àwọn Haúsá kìnnìkan ni wọ́n fẹ́ràn ká máa pa lóòótọ́ ogbó ọ̀ràn tẹ̀wé tó ń wá lára ìran yẹn, ìran míì náà tó ń tóun náà yìí lára tìyín náà, òun náà ó kó ìra rẹ̀ bẹ́ẹ̀ ṣe kó ìra míì tẹ́yìn náà yìí lára tàwọn náà. ókè àbẹ́ Ègùn kí ló ṣàrẹ́ Ègùn báyìí sìn, wàláhì ti bá rọmọ Ègùn tó fáyìn dáadáa, wàláhì ìfẹ́ tó fáyìn ni o má gbé tí ó fáyìn wà o. tí fídíò yẹn wá fi hàn wá wípé ibi tá a wá lò dé báyìí gbogbo tí ń jẹ́ ọ̀tá Sheikh Adam, ọ̀tá àtàná bìmọ̀ ń fi ìhìnbàbí Ègùn àti gbogbo àwọn ọ̀tá tòní tí Sheikh yìí sì tún jẹ́ lérí wọn, àwọn ni wọ́n wá kò tí wọ́n ń darapọ̀ tí wọ́n ń parapọ̀ báyìí. ẹ̀rí pé Sheikh yìí ọlọ́dún ẹnìkan jẹ́ òní ọdún ẹlòmíì ló tó lọ lánàá yìí látara pé wọ́n ń kóra wọn jọ pọ̀ wọ́n ń para wọn. ẹjọ ta ló jẹ́ Sheikh yìí Sheikh yìí lọ ń bù náà, ṣé Saheed lọ ń bù ni, ṣe hàn kí Saheed ṣe tí mo ṣe wà ní àwọn ògbà tiẹ̀ kódà mo ti ṣe election ti ṣe election ní ẹ̀ máa wo election dàda yọ̀ mọ̀ pé yóò lè máa sọkúsọ kó máa takò súnà kó máa kùsà súnà ní sáfì 1990, so ká aláyìn kò àwọn tó lọ́ ń báyìí náà gan gbọ́n mọ̀ pa aláìmọ̀ kan ní ọkọ̀ òpè wẹ̀ nígbà tí wọ́n bá wọn ṣe káwọn bẹ̀rẹ̀ ṣe ni, so ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà ò lè máa pè ní Sheikh yìí gbogbo wa táwọn àwọn oníṣòwò táwọn takò lẹ́jọ́ kẹ́nìkan mọ̀ Sheikh yìí ọ̀dọ́ yín láyé náà lẹ́ ti máa ń borúkọ àwọn èèyàn jẹ́ bí kẹ́kọ̀ọ́ ní sáwọ́bánù kẹsọ́ di sáwọ́bánù ṣàwọ̀bẹ̀ ṣe ṣáwọ́ àbí tùmùbánù ṣe sáwọ́bánù wà ṣèbí tùmùbánù ló wà, báwo ni sáwọ́bánù sáwọ́ ṣe á di sóhùn ṣójọra wọn ẹkú ń bí ókè láti àṣọ pé òkè ẹ̀sọ́ ní ẹ̀yìn náà lè máa ń sọ̀yàn di tùmùbánù nígbà tó sọ di sáwọ́bánù, ẹ̀yìn náà lè máa ń pèyàn ní kẹtẹ̀wì nígbà tó ń jẹ́ Kètúwí àbí bàbá Ègùn, ẹ̀yìn náà lè máa ń pèyàn ní Shekiyu nígbà tó sọ di Sàyíndù, ẹ̀yìn náà lè máa ń pèyàn ẹ̀kọ́ ha fún àwọn lórúkọ ọ̀dọ́ yín náà láti mọ̀ هذا هذا سمة من سماتكم. نعم. lẹ́yìn wípé àwọn sì ń bá ìbánisọ̀tá yìí lọ pẹ̀lú Mọ̀lánà Sheikh Adam náà tó kẹ̀kẹ́ wallahi alazim àtọ́jú àtimú àtẹ́tí kò tẹ̀sí gbé sáré iná kan omi ń tajà máa ń àti bàbá àtọ́mọ́ wọ́n kóra wọn pọ̀ Shekiyu Shittu ó fi ra wọn kọ́. ẹ̀jẹ̀ kí ló sọ náà iná kan omi ka jàmáhùn àbí ìṣtàmáhùn iná kan omi ka yìí àwọn afáìṣẹ́ ayé olódò báyìí ìṣtàmáhùn ló máa wà ń bẹ̀ mí bá bí ta'ala so kò lè jẹ́ jàmáhùn ò lè lọ́nbẹ̀ yẹn jàmáhùn yẹn ni pé àwọn ọlọ́run kankan nìyẹn ntàn á dín nìyẹn bóyá ẹ̀kú sọ síwájú náà kájọ́. eríṣiríṣi wọn wọ́n jẹ́ máa jápọ̀ wọ́n fi ra wọn kọ́ fábí kọtílítà àdàzú ọ̀rọ̀ yìí tẹ̀sán náà ní pẹ̀lú mọ́ríkàsì ẹ fẹ́ kí síìtù mọ́ríkàsì ẹ fẹ́ kó lọlẹ̀. fábí kọtílítà àdàzú ṣé tàhàdàzú ẹ wo ṣe ń pe kéwù. ẹ fẹ́ kí ṣáùkà mọ́ríkàsì torí dúró náà yàrá àǹtẹ̀dẹ̀ kò fa ṣáùkà tó lè mọ́ríkàsì ẹ fẹ́ kí ṣáùkà mọ́ríkàsì. ẹ gbà mí tùrìdú náà àǹtẹ̀dẹ̀ òun fà ẹ ti ta ló ń rìn lábọ́ sọ báyìí ta ló ń rìn lábọ́ sọ èmi ni mo ṣì ń lẹ̀ gan tí mo ò dé fìlà yìí wọn bí àwọn ọmọ lábọ́ mi sọ̀rọ̀ tọkọ wọn lè kí ó yìí di sọ ni pé ìwọ yìí tó bá wá sí azari ó ṣàwọn mi ní kí ó dé wọn ní lábọ́ mi ti kọjá lábọ́ ẹni tí yẹ kó máa wá sí azari tó ń tí bá ṣe kúnkúrú tàṣẹ jáde lè kí ó tí ò tí jọdún mẹ́wàá sí mélòó kan lọ ẹ̀yin tẹ wá ní tẹ gbé fìlà sórí àyìnsìn ẹ mọ̀ pé ẹ̀rọ méjì lẹ kó sí mo tún lè tún fídíò ìwọ̀kì tó rí kó tún ju méjì lọ torí ọdún tí àbá ní 2016 tàbí 15 náà ni tí mo dèrò yín tó ń ṣe wá sí pé kò sí ìjà o
mo ṣe wo fídíò nìyẹn tí mo kó error mẹ́wàá jáde inú clip kan péré mo error mẹ́wàá jáde later on táwọn ń sọ̀rọ̀ mọ́nà ń jẹ́ ń tẹ̀lé wo fídíò yẹn kí n lè máa wo àwọn error yẹn kí n lè máa list ẹ̀ bá a rí kọ́rọ̀ yẹn gan ju mẹ́wàá lọ mo ṣẹ̀ tó wá tún kọ ó jẹ́ 12 so kódà nínú àwọn error yẹn gan mo ti kọ́ lórin bọ̀ mi nǹkan fẹ́ tẹ̀ tó dì mọ̀ pé onífìtì náà ní ìgbà yẹn lẹ́ẹ̀ máa sọ pé kinní kan àti pé mi tẹ̀ olówó tí ń fi ṣe nǹkan mi tó tún ṣe pàtàkì jù yẹn lọ so so ìdí náà ń tẹ̀dùn ń fà ẹ̀wọ́ ọkọ̀ jẹ́gi náà pé ọkọ̀ jẹ́gi ibi tó yẹ kó sì lòmù dáhàf ó lòmù járọ̀dù ó tún jẹ́gi múfúrọ̀dù àti jámù ṣé tẹ́dùn ń fà nàbí tẹ́dùn ń fù kátẹ̀ ní dáhàf á ní járọ̀dù náà tiẹ̀ ní ẹ ṣáá yọ lódò burúkú báyìí. Ta'adatha kí ni ẹjọ́ gbórí kí ni túmọ̀ ẹ̀ ọkọ̀ lanu ọkọ̀ pèpèkúpè. ọgbẹ́ ní wùyí kó wálẹ̀ láwùbá níbi ìjà àpò ìhẹ́ àkíyẹ̀ ẹ̀ tí pọ̀ tó. kí ló ń wí báyìí. ẹ̀tọ́ lè wá àyàsí fúnra yín kó ló jà mọ́ ẹ̀mọ́ ànàfọ̀ ẹ̀ rí pé gbogbo yín pátápátá iná padà parí tí ò ní sẹ́kù kanú yín. àyàfi tíṣẹ́ kàdá kò bá pa tẹ̀lé kàkàjẹ́ lóko àyàfi tíṣẹ́ kàdá kò bá fi. bàbá Kétùwí ò sọ pé Sheikh Adam bàtà wọn jẹ kódà bàbá Kétùwí ju inú tí mùjálà kan tí mo kà tí wọ́n tó sọ ìtàn Sheikh Adam bí wọ́n tẹ̀tú kọ tíra Sheikh Adam gàtà ló mọ̀ tó tún kọ ìtàn Sheikh Adam torí mo wo kódà kéwé tíra àwọn kan wà tó ń ṣe tí n bá ní ṣe mistake tó kọ ìtàn mọ́ Sheikh Adam nǹkan so but inú mùjálà tí mo ní mo kà ọ̀rọ̀ wọn yẹn wọ́n ṣe ìkọ̀rọ̀ pé Sheikh Adam ṣe àǹfààní fáwọn so àfi Sheikh Adam bàtà nǹkan jẹ́ kí lọ́ọ́ ṣe Sheikh Adam báyìí ṣáàbà sí kàtí Sheikh Adam jẹ ni nígbà tẹ́ ṣe 60 years anniversary yìí àbí kí lọ́dún wọn kí lọ́ ṣe tí ẹ pè wọ́n táwọn yẹn fi padà ń kẹnu bò yín pé ẹ pè àbáyìí náà ẹ lè yọrọ àbáyìí kúrò tí àbá wà bí wọn wà wọ́n ṣe wá tó yẹ kó ń bá àwọn ṣọta ojú àtẹ̀yìn ni wọ́n ní wà ní ẹ fẹ́ mú wọn sí ni ókè àyè wá wọn ṣe fẹ́fẹ́ ọlọ́pàá gbé wọn ni ọ wá ní wa pé wẹ́ ìfẹ́ wá sì wà ní bíbà ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ ẹ̀dá ẹ̀yin àwọn ògbà tí ìlẹ̀ ògbà táwọn so òun ni. bá ṣe pé ọlọ́run ọba tó kù háyà ọba tí kì í fi bóòlù láwùjọ tí kì í fi hàn yà kì í fi hàn bàbá lérí ọmọ tó lẹ́rí kì í fi hàn àfà lérí ọmọ tó ti ṣe wàhálà lérí tí kì í bá rí bẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ tó lóye káfà àtàdà wípé lẹ́yìn òdìjọ́ ọmọ kí wà tó lẹ́yìn ó padà dé lérí ibú ni. bí ìròyìn báyìí àtàwọn ọmọléke orin míì tọ́jáde ní Ige tí wọ́n ń bú àwọn sàbí ànábì tó ń bá mòdìrú bú àwọn sàbí ànábì tó ń lálà sí ẹ̀sìn tó ń bẹ̀sìn jẹ́ tó sọ pé kò sí ṣẹ̀ríà tí Sheikh Adam sọ pé ṣẹ̀ríà wà ilé ìta ti ṣe fídíò kan lórí rẹ̀ taka jáde inú tíra wọn tó ń pè ní jẹ́ǹtì ẹ̀mú tíra wọn jáde gan inú tíra yìí nasiha tu adínà nasiha Sheikh Adam sọ ń bẹ mí níkà mi ti ṣe fídíò lórí rẹ̀ di lẹ́yìn náà Sheikh Adam ṣe àmọ́dún ṣe tíra mi gan tó sọ pé al-Islam dinun wa dawla kódà kí ẹ máa kà tíra yẹn gan ṣáà ti mọ̀ pé ìtumọ̀ ẹ̀ ní dinun wa dawla ẹ̀sìn àti ìjọba ló ń jẹ́ Islam so bọ̀ ẹ̀yin fẹ́ kí Islam kọ́ jẹ́sìn nísìn kó má jẹ́ ìjọba báwo ni nǹkan ṣe jẹ́ ìjọba tí ò ní lófin tó túmọ̀ sí pé ṣẹ̀ríà Sheikh Adam tó pa gbọ́dọ̀ fi ṣe kíni àgbọ́dọ̀ fi dáwọ́lá ìṣẹ̀ríà Islam lélẹ̀ so irú yín tẹ̀ ń bàjẹ́ ìròyìn ẹ̀rín lọ̀rọ̀ yẹn bá wí pé wáyé pé bàbá yìí mọ̀ pé irú yín ó yọ àjáde wọ́n ti lé yín dànù wọ́n ti lé àwọn tó kọ ẹ̀yìn wọ́n ti lé yín dànù èrò ẹ̀yìn lè má ba Sheikh Adam àwọn tó kọ́ ọdún yín báyìí wọ́n ti lé wọn dànù débi tó fi wá gbé ìlú gbèsè yín lórí. so ọ̀rọ̀ yẹn bàbá yín Markaz gangan ló ń bá wí mùdírù yín gangan ló ń bá wí tẹ́kẹ́ àbá yìí mọ̀ pé onísọ̀lẹ́nu mùdírù yín ni ó padà gbogbo kátàkátà tí gbogbo ìṣìnà tí mùdírù ń ṣe tó ń kọ́ ń fẹsẹ̀ kọsẹ̀ káàkiri àwọn gan ló ń bá wí kí má bá yín tún ọ̀rọ̀ yẹn sọ àwọn gan ló ń bá wí so àwọn gan ló ń bá wí tó yẹ pé yẹn máa mọ̀ kọ̀kọ̀ ni àwọn gangan ló ń bá wí. àfáà kan ló fi kọ ọ̀rọ̀ kan ló fi kọ pé àdámà Sheikhi Adamina ilá àmàdámù lílhásàbí ẹ̀bọ̀ ẹ̀yà kí n kọ́ láti bẹ̀rẹ̀ orin torí pàwọn èèyàn ti mọ orin yìí wọ́n ti rírí tó dẹ̀ fẹ́ di ariwo
màá kọ́ láti bẹ̀rẹ̀ lóní bọ̀wá àti bó ṣe wá láti bẹ̀rẹ̀ lórí táwọn èèyàn rí yẹn kọ́ mo ṣe fẹ́ kọ́ ó ní habibul markazi khibun dhalulun laysa dha adabi mudirul markazil haqqu fa adamu wa huwa kadhahabi adhama shaykhi adamina ila madhamu lil hasabi oníyẹn lọ bẹ́ẹ̀ ṣẹ́yìn náà wọ́n ti mẹ́ ìwọ tẹ́ pé èébú ló yà fún Sheikh Adama èébú kọkàn yá ọmọ èébú fún bàbá yìí ila madhamu lil hasabi ìgbà wo ló fẹ́ yẹ èébú dà fún ìran dáadáa yìí fún ìdílé dáadáa yìí sòtú báyẹ pé bàbá mọ̀ ní irú nǹkan tó ń sọ yìí ọ̀dọ́ yín gan ni bá dé ṣẹlẹ̀ sí. ṣèbí ń ta gbọ́ ní pé ní Sheikh Adam sọ kí bàbá Ketuwi kọ́ jẹ́ khalifa lẹ́yìn àwọn mọ̀ pé ìyẹn ọ̀rọ̀ kan ìṣàrọ̀ ń bẹ ń bẹ̀fà tó bá yẹ kí bẹ́ẹ̀ ni o àwa gbọ́ ni tó bá yẹ kí bẹ́ẹ̀ ni o ìṣàrọ̀ ń bẹ ń bẹ̀ gan mi ní sọ jù báyìí náà lọ so ṣé ẹni yẹn tó tún wá sí ìfẹ́ wọn Sheikh Adam ní talent ó gbóhùn ọ̀pọ̀lọpọ̀ tí Mudiru yín sọ ló takò ohun tí Sheikh Adam sọ tó dájú pé tó yẹ kí bàbá yìí wà láyé ni àwọn àtọmọ ọmọ wọn ti yọ búlò síra wọn rí. ìfìwọ́ ló mẹ́tò wọ kòtò ẹ pé aláìmọ̀kan kòtò ló ń wọ̀ lọ ọlọ́ni wà laqad alimna al-mustaqdimina minkum wa laqad alimna al-mustakhirin tọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní àwọn àyà mi alam àwọn tó máa ṣáájú lọ́nu yín alam àwọn tó máa gbẹ̀yìn ẹ̀yin lè rò pé bàbá yìí ti pé tí wọ́n ti wọ kòtò lọ ok àwọn wọ kòtò lọ bàbá ti yín gọ́ ibo làwọn wọ̀ lọ àwọn gun ládà lọ ní àrí àyín tẹ̀yìn sọ̀rọ̀ yìí gan ta ló mọ àsìkò ta ló mọ wákàtí tó kù fẹ́yìn. bọ́lọ̀ bá wá ṣẹlẹ̀ ẹ máa ní kéré kan àfa mi fẹ́ràn mi àfa mi sọ tí o sọ fẹ́ni kankan fún mi àfa wo ló fẹ́ràn yín àfa tó nífẹ̀ẹ́ yín tẹ́yìn ò nífẹ̀ẹ́ àfa rẹ̀ ń gbèrú dáadáa sí ọ̀nà ìwọ wá ń gbèrú àmọ́. So ṣọ́rọ̀ tó ń sọ wà rí bẹ́ẹ̀ ìwọ náà ò ṣe mú ẹ̀rí wá kí wọ́n ìwọ náà sì orí pé ò lè mẹ́rin wá pàfà wọn fẹ́ràn wọn tó yẹ pé pẹ́ẹ́dì wà ní ẹ̀ tí kò wá rẹpẹtẹ ok wá ní àfáwọn tó fẹ́ràn tó wọn fẹ́ tí wọn táwọn ò nífẹ̀ẹ́ kí ni ẹ̀rí àtúmẹ́rin wá lórí yẹn pé àwọn fẹ́ràn àfáwọn túmẹ́rin wá lórí yẹn pé àwọn fẹ́ràn àfáwọn àwa ti fún ẹlẹ́yẹ ẹ̀pẹ̀tẹ́ ń sìn wọ́n mẹ́rin wá pé wọ́n fẹ́ràn àfáwọn kò sọ ẹ̀ kan fún mi màá gbà tí bá ti rí àwa èrí làwa bá dé bàtí àwọn òní àlùjànnà làwọn wà àwọn òwáyàn kan àbẹ́ni kankan ṣe kódà ní lílo ìjọ ibi tá káàkiri tá a bá wà gan àwọn báyàn àlùjànnà là ń wá ìtọ́lọ́mùbá ní ká ṣe láṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn nítorí báyẹn ká ṣe láṣe a lè ṣe àbáyẹn ṣe ní ti tọmọ tèèyàn tọmọlúwàbí tèèyàn àti kèfèrí àti mùsùlùmí àti oníbídíà ìjìbá tọmọlúwàbí tèèyàn tó ní hádù tó ní àlà ṣùgbọ́n tí ẹ̀sìn á tàn sínú ẹ̀ tó bá jẹ́ pé ẹlẹ́sìn ni ẹ tó ń ṣẹ̀sìn bọ́lá bìí ṣe ní àfẹ́ràn rẹ̀ ìwọ láfẹ́ràn rẹ̀ jù tó yẹ pé ẹlẹ́sìn yẹn tó ṣẹ̀sìn á kó ìra ìṣẹ̀sìn rẹ lọ́kàn ṣùgbọ́n á máa bẹ́ẹ̀ ṣe kíkọ́ náà kó lè dúró lórí òdodo mo tẹ́ yẹ pé olùtakò ẹ̀sìn ni ẹ̀ ọgàn ọ̀rì lójú wa gan pé àwọn lè ti gbé sójú pé ọ̀gbá tirẹ̀ o wàhíjọ́nù man yẹ́dí lè fiskin múdín lè náà lè amúrin múdín lè náà mufasiki ní ẹ̀tìmùhù ìgbò ìrítà rọ́dúdí aláàgẹ́rì man yẹ́kùwà aládàádé kọ́ọ̀lìhì wáyé dífàhùn ìdírọ́rọ́lì múdín lè bí mìzúwádí afáwà kàlọ̀ síwájú wá ní falakihi bi wajihi mufahirin bi murabbadi falakihi bi wajihi mufahirin murabbadi àwọn ń ṣe pé májà ṣẹ̀wọ̀n àmọ́ àwọn tó máa ń ṣe mí náà bọ́dà mi májà ṣẹ̀wọ̀n bá tètè iṣẹ́ ká wọ́n ti àlọ́ ti rọ́jú wa pé àgbà tí ọ̀rọ̀ ká má sọ̀rọ̀ gan tí wọ́n ká àwọn lè so báwa ṣe bọ́lọ̀ ṣe ní àrínú bẹ́ẹ̀ sì ṣe ní kárí nìyẹn bẹ́ẹ̀ sì ṣe ní àrí ní àwọn èsìn àǹfẹ̀sìn dá ọ̀rẹ́ àǹfẹ̀sìn dáná àǹfin dá ẹbí àǹfẹ̀sìn dẹ́bi ọlọ́run ní kódà tó yẹ pé àbá ẹ̀ṣì déédéé kódà tó yẹ pé ẹ̀ṣì déédéé yìnyẹn
yóò jẹ́ pé ẹ̀hún lẹ́fì go against àwọn orí àwọn òbí yín àbáwọn èèyàn àbá ọ̀làwọn àbá ikùn àbìnà ikùn kódà pé orí àwọn àbá yín àbórí àwọn ọmọ yín yóò lọ padà dálé lórí tẹ́ bá ṣe déédé yóò padà wá di pé èsì orí rẹ̀ bí ara ìwé ń sìn tẹ́ bá lọ ṣe déédé lásán àwọn fámìlì yín àtàwọn bàbá yín wọ́n dà wọ́n lẹ́bi ọlọ́run ni ẹ ṣe déédé. So ọlọ́run fẹ̀sìn dá ọ kò fi dá ọ̀rẹ́ kò fi dá nǹkankan ẹ̀yin máa ń tanra yín òbí ọ̀rọ̀ tó ń sọ tó ń wí kàtàkàtà lẹ́nu. àfà tó kọ́ máa ń ké wọ́n fẹ́ kó déyàn àfà tó fẹ́ kó kọ́ máa ń ké wọ́n fẹ́ kó di àfà àfà tó kọ́ máa ń ké ó fẹ́ kí ọmọ náà lé nípa kó sì tọ́ka sí gbìyàn ní. ó wá dàgbà tán falamma balaga ashuddahu mina rushdi ìgbà tóun náà wá tóra rẹ̀ fọwọ́ gbáyà kó fi lọkùnrin irú àfà bẹ́ẹ̀ ló wá kọjú sí ọfà táfà kọ bí wọ́n ti ń ta. tí ó bá yá pé bàbá àlòkè tún wí ṣe gbogbo tó ń sọ tẹ́ ń sọ yìí kọ́kọ́ yìí sí kàdámọ̀ ọlọ́run mo bọ́ bọ́sẹ̀ yìí nípa pé mo ń sọ́pọ̀tì àbòsí o ṣùgbọ́n tèmi rí pé bàbá àlòkè tún wí wọn ò fi jọ́ kan pẹ̀ gan ṣe kàdámọ̀ rí wọ́n jà ní ọmọ ṣe kàdámọ̀ ló ń bájà tó jẹ́ pé àwọn ọmọ ṣe kàdámọ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ míì bí Sheikh Thaoban ní bí nǹkan kan sọ pé a rí wọn ní ẹ̀hà torí àwọn tó bá kó ìra súnà a lè rí wọn sí mẹ́ntọ̀ láìláì ṣùgbọ́n lórí òdodo ẹwu gba àwọn ọmọ ṣe kàdámọ̀ tó kù wọ́n bá yẹn kan ṣe ọmọ wóró kan ní wọ́n bá wọn ṣe kò bá wà kéètù wí ṣe kò bá gàmọ́ wí ṣe kò bá oníkìjìpá ṣe kò bá gba àwọn ọmọ ṣe kàdámọ̀ fi wọn tọ́tún fún kan lọ́mọ so ẹ ti mọ̀ pé ẹni yẹn ó ní problem so àtẹ̀yìn tẹ́ ń pè bò kọ́wọ́ mal habibi báwo la fà ṣe kọ́wọ́ afá kan ti ṣìnà sí àfún pé ẹkọ̀ pọ̀ pẹ̀lú àbáyé ṣé kò sẹ́ni tí kò alaysa minkum rajulun rashid ṣé kò sẹ́ni tó rí rẹ̀ pé inú yín ni tí ó sọ pé àbáyé ẹ wá fẹ́ dàbí ìjọ Fìráúnà náà tó tẹ̀lé Fìráúnà yìí títí tí wọ́n fi wọnú odò táwọn fi wọnú odò pẹ̀lú rẹ̀ tó lè fi gbé odò wọn lọ. bí ẹ̀ bá wọnú odò lọ ẹ̀yìn ti sọ ohun tẹ́wà tí ó bá yẹ kó fi máa wọ̀wọ̀ ẹ̀yìn á padà jẹ́jẹ́. èèyàn ń wíwí kú yìí látọ̀dún yìí ìjábò sínú ẹ̀sìn kíní kan òṣè kíní kan ó ń bẹ̀ sí jẹ́ ń bọ̀ wọn sábẹ́ ẹ̀rẹ̀ tún ṣe ṣé kò sí alaysa minkum rajulun rashid. ìwé mi ò tẹ̀wọ́ kí n máa continue mọ̀ sí tí n tún sẹ́nà di tó ìwé kọ̀ waste torí data náà la fi ń pọ̀ upload kìíní so in tó jẹ́ mi gẹ́gẹ́ mi wá ni pé wà ń rànjú nítorí pé bú bàbá yín láyé ge ṣùgbọ́n ó wà nílùú yìí mẹ́tọ̀ bọ́ àdébí ọmọ ọ̀sán ààrẹ ọ ẹ wo nifak ẹ wo hypocrisy mẹ́ mo kàrọ̀ kan nu sẹ́ríwò Sheikh Al-Hajjawi nígbàtí ọba kan náà ọba mùsùlùmí tó táwọn ọba gbà yẹn tẹ́pọ̀ wọn fi bẹ́ẹ̀ gbádùn náà lọ yìí tí wọ́n mú Yẹhudi wọ́n sọ di musasharu wọn wọ́n sọ di kí ló máa ń pè bìtọ́nà wọn tọ́wọ́n sì ní la ta'khudhu bitanatan min dunikum ẹ̀yin mìíràn ìjọba máa mú bìtọ́nà ní wọléwọ̀de ẹni tẹjọ wọnú ara yín ọlọ́nà ìjọba máa mú àwọn tí ń ṣe mùsùlùmí ní bìtọ́nà waddu ma anittum táwọn fẹ́ ní gbọ́n tí ó kòyìn sí wàhálà tí ó kòyìn sí orí ibú tí ó kòyìn sí wàhálà tí ó kòyìn sí ṣòro nítorí wọ́n nìyẹn wọ́n fẹ́ràn yìí so ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ọba yẹn wá mú Yẹhudi yẹn ọba nífa Yẹhudi wá wọlé anytime kò tí kò ń gbà yàn dá akọ̀wọ̀ lọ wọlé lọ bábà nítorí bá dẹ̀ sọ́fọ́ ba ni ọba ògbọ̀ ṣe wọn pé yóò kà ṣe ìpalára fún ìlú ṣùgbọ́n bàtà Ọlọ́run tí ọlọ́run bá tí òun kanjú torí pé ẹni tí ò bá ní ìkàpá náà lè máa ń sáré Ọlọ́run bá ò kanjú kò ẹnìkan ò lè fáwọn láti mú tó yẹ Ọlọ́run wá ní kí àfá àgbàlú kó wà lọ́dọ̀ ọbànjọ́ yẹn tí Yẹhudi bá tún wọlé Yẹhudi bá wọlé ló bá jókòó sẹ́dọ̀ ọba lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọba ó ṣàjókòó sẹ́dọ̀ ọba láyé ọlá tó fún wọn náà bẹ̀ ó wá bá ọba sọ̀rọ̀ ló ń bá ọba sọ̀rọ̀ ẹ̀dẹ̀mọ̀ anábì ní tabá rí ń takọ̀ tọkàn kọ̀ ká ṣe kíni ká kó ìyá rẹ̀ pẹ̀lú ọwa ìyẹn fáwọn tó láti fọwọ́ kọ̀ bí àwọn ìjọba àbí àbá sí àbólówó sẹ́rù rẹ̀ ìyẹn tí bàtẹ́ wúchì wà wọ́n ṣe pé kòkò á lọ dá sẹ̀rí àkànpẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n pa ó padà tó bá pààyàn àbí pẹ̀lú ẹnu ẹ̀yìn lam tí ò bá ná dára yẹn kó pẹ̀lú ẹnu ìyẹn anybody lè ṣe yẹn àbí pẹ̀lú ọkàn rẹ̀ anábì ìyẹn ọkàn ni pé kò jẹ́ kọ́ mọ̀ kó o gbà ń tán ṣe bí akọ̀wò ṣe kó
kò lọ bọ́ síbò mi so kọ́ fi mọ̀ pé àìní yóò gbà táwọn ṣe ẹ̀mí ní ṣùtò ti bẹ́ẹ̀ gan adé àfò lè mọ ìgbàgbọ́ tó lẹ̀ jù nìyẹn wọ́n fẹ̀nu sọ ni wọ́n bá náà lọ́ba sọ̀rọ̀ sí ọ náà sọ̀rọ̀ sí ọ so ọba àfa kátúmọ̀ sọ kò fi àti ọ̀rọ̀ tó wà lè tó pàtàkì lọ́rọ̀ ilé àfa wà pé kóun bá ọba sọ̀rọ̀ àfa ni lójú àfa Yahudi sì wà ń bẹ̀fà àfa bá ní inna alladhi shurrifta min ajlihi yazumu hadha annahu kadhibu yazumu hadha annahu kadhibu akọlù ní bẹ́ẹ̀ dúró mi náà fáwọn fi kọ́ ẹ̀wọ̀n alábá àwọn máa sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọ́n sì máa sọ̀rọ̀ pẹ̀lú orin ó rán ọlọ́run gan wọ́n náà ṣiṣẹ́ wọn ni àwọn alábá náà fi lè pé kò wá ń lo orin wọ́n mọ̀ pé léwu ń ṣe orin ó ní ẹni tí ọlọ́run tẹ́pẹ́ torí rẹ̀ náà fi di àmírù tẹ́pẹ́ ikú táwọn bí ìjẹ́ igbó látàná padà wà ṣáná ànábì ní tó padà gba Mẹ́kà fún tó fi padà fi dolórí ibi mùsùlùmí tó fi padà wá kú ní àwọn kàlífà fi ń bọ́ síbẹ̀ Abubakari ó lọ Umaru ó lọ Uthmanu bọ́ síbẹ̀ ó lọ Ali bọ́ síbẹ̀ rẹ́mísì ní al-khilafatu ba'di 30 sana 30 years ní khilafa fi wà lẹ́yìn mi àwọn wọ̀nyí sì lo 30 years ni wọ́n lò pé Abubakari lọ́dún 5 Umaru lọ́dún 10 Uthman lọ́dún 12 Ali lo 5 ó gbẹ̀ lọ́bí 29 mọ́ 30 tí wọ́n lábá tó fẹ́ mú ọdún orí lọ́mà mú tó bá lo akójú ẹ̀sìn tó bá lo 28 years wọ́n sọ pé lo 30 years lórí 29 years wọ́n lè sọ pé lo 30 years ọdún wọn bá tó kù yẹn wọ́n lè má kà sí wọ́n bí lè pé o sì kú wọ 30 so gbogbo bí 29 mọ́ táwọn ń lò yẹn o ti pé 30 tánà bí n sọ tàbí kó tún lé gan pàápàá tẹ́ pé ọdún márùn-ún tó ló lò nǹkan kan yẹn ó lè máa lé bọ̀tẹ́ kókò lé ìṣẹ́lá pé ó pọ́dún márùn-ún wá lé lóṣù mẹ́ta á sọ pé lọ́dún márùn-ún gẹ́gẹ́ bí tí ẹ máa ní kí lọ́jọ́ orí rẹ̀ wà ní ọdún kan àti oṣù mẹ́ta nù ọdún kan bẹ́ẹ̀ náà làwọn abára ṣe máa so àwọn ọgbọ́n gan nínú ká gbé nǹkan kalẹ̀ sùkìlà fẹ́ ló ń bẹ̀ ni pé lẹ́yìn kìláfà táwọn sàbẹ́ táwọn kàlífà yìí nígbà tí wọ́n lọ kí ló wá kù àmírù látòrí wọn náà lọ sí pọ̀ ní àmírù mùmìnì ló fi wá kankan lórí dọ́dọ̀ báyìí òun náà fáwọn wá sọ pé ẹni tọ́lọ́hun tẹ́kọ́ tó rí tiẹ̀ ọjà tó dálẹ̀ ni wọ́n náà ló ń jẹ lóun náà ẹni tó torí tiẹ̀ ọlọ́run lùsó rìfta lọ́ fi ṣùwọ́ náà jẹ ní yìí lọ́ ìfẹ́ jẹ ní ọlá ló fi ń jẹ́ olórí àwọn mùsùlùmí ló fi ń níwà nípò ẹni tẹ́kọ́ òun ló dá ọjà ilẹ̀ yezumu mahada Yahudi malele tí mo wó lọ́dọ̀ yìí yezumu annahu kadhib àwọn eléyìí àwọn ilé ìtàn àwọn Yahudi yìí ó mọ́ tán pé rẹ̀ ní ẹlọ́dọ̀ wọn ni òpòrọ́ ló ń pè wọ́n ní kò ń ṣànà bí ọlọ́run ló pòrọ́ ni òun ni ẹni tó ń pè ló pòrọ́ ẹni tó pé torí tiẹ̀ òun ló dájà tí wọ́n fi jẹ́ ọba ló dálẹ̀ wọ́n mú àwọn tó ń pè ẹni ẹ̀ ló pòrọ́ wọ́n mú wọn fi jẹ́ ṣẹ́yìn ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn wọ̀ ọlọ́run ní kó wọ̀ ní ara ọba ní ẹ̀yin aṣọ́de ẹ máa bọ̀ ṣe rí wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó jókòó yìí ẹ má wọ jáde lásán ẹ wọ pẹ̀lú ojú rẹ̀ kẹ́ da ojú rẹ̀ bólẹ̀ kẹ́ wọ ti di tójú bọ́ta ni ọba òkè máa kó bá mi ọ̀rọ̀ ńlá lọ sọ fún mi kẹ́ so ànábì àwọn àfáà gidi nìyẹn ẹ̀sìn ọlọ́run Yẹhudi lọ́dọ̀ ọba mùsùlùmí ọjà fún ànábì sọ̀sọ̀lá ó fi ànábì ṣe wáàsí fún ọba náà sì gba wáàsí yẹn pé ó dín dé ọba nífà kò tún ṣe irú ẹ̀yìn tẹ̀ jámọ̀ nǹkan kẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí tẹ́kọ̀ọ́ pé any person kọ́ lè kọ́ mọ́ṣáláṣí tó náà dẹ̀ máa dàfà táwọn náà máa sọ̀rọ̀ ọba àlúfà òṣìṣẹ́ ọba àlú nìkan ọba ọgbà àwọn mùsùlùmí nílùú yẹn ní àwùjọ tí jájára rẹ̀ bá ká ó wá gbọ́rọ̀ ànábì ó rí pé àwọn kan ń pè ànábì ló purọ́ ó bínú so ẹnìkan jámì jàkùjàkù kan tí ò jámọ̀ kankan ó wá bú ànábì mọ́ sọ̀sọ̀lá àwárí yín ta àwọn èèyàn kan wọn ò sì ẹ̀ tí bú ẹkọ̀ rí pé ó lọ kí àwọn àfáà kan kò wá káfà tí ẹwà bọ́ta ẹ̀lọ́ ń bú àwọn àfáà yín ẹwà rànjú ṣé mùmí wáyé bí mùnáfíkì lẹ́yìn fà mùnáfíkì ní táwọn sàbí bá dé láyé ìdábà bá rúgbó yín pẹ̀lú hàlù yín gbogbo yín wọ́n pa yín dànù wọn ní ṣẹ́kù yín tí wọ́n bá wọn sàbí ṣe dẹ́ni gẹ́gẹ́ tó wọn ní fún yín dájọ́ ní pé ká pa wọn lè dànù abẹ́rì gẹ́gẹ́ bí a lè ṣe pa wọn ṣíyàn kan bẹ́ẹ̀ lọ́ ṣe ṣe fẹ́yìn náà tàbí ká wọ́n yín lépè gidi wọ́n ṣe kan fún yín lọ́la kó dákun kí ó jẹ́ kí eré ìta sọ yìí ó jẹ́ kó ṣe wá láǹfààní láyà tàbí kí ọmọ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum.